Akàn tẹ̀síwájú tí bàbá wa olóògbé olóyè Oladejo Okediji kọ ní ọdún 1989. Orí kẹta náà la sì wà tí àkọlé rẹ̀ wípé wèrè kan òkè ọ̀hún. Àríbí Lapade ti ṣe múra bíi bàbá sàárà bí alágbe láti ṣe kíni, láti ṣiṣẹ́ ìwádìí, láti gba ohun tí ó fẹ́ gbà lọ́wọ́ àwọn ìgárá ọlọ́ṣà tó wà ní Ẹgbẹ́dá nílé Oyèníyì Sẹ́ríkí. A sì rí bí àwọn àṣírí díẹ̀díẹ̀ tó tún ṣe tú sí Lapade lọ́wọ́ níbi tí ó ti ń wọlé lọ díẹ̀díẹ̀ tó ti ń wọlé sí wọn lára. Kí ló ṣẹlẹ̀? Ọwọ́ tí àwọn olè yìí ń jà sí, ṣé ó padà dọ́wọ́ Lapade ni? Àbí wọ́n ká Lapade pé Lapade ìwọ rèé, ọwọ́ bà ó lónìí, wọ́n fìyà jẹ ọ́? Kí ló ṣẹlẹ̀ ní abala yìí? Ẹ wá nǹkan fìdílé, yóò dùn yóò tún lárinrin lónìí. Ẹ máa bá wa ká lọ. Ẹnìkan dáhùn, ó ní èmi ló ń pè ní oníwàyó. Ohun ṣẹṣẹrẹ ní jọ òṣìṣẹ́ lójú. Èló lowó yín ọ̀hún rí? Irú owó bẹ́ẹ̀ yẹn kò lè jọ irú èmi báyìí lójúmọ́, nítorí kò lè fi kún nǹkan kan tí mo ní. Tẹ̀tẹ̀ǹpòpò ti lómi tẹ́lẹ̀ kójò tó dé. Okun ní èmi, n ò fomi olómi ṣanra. Ewé ewúro kò fi tòjò korò. Kí ó yé gbogbo yín dáadáa, nígbà tí a wà ní Sàró, èmi àti olórí ayé tẹnukọ́, àwa a máa pín ọgọgọ́rùn-ún àpò owó lójúmọ́ níbi iṣẹ́ alẹ́ kan ṣoṣo. Kí là jẹ tí kì í tán? Àfi ọlá Ọlọ́run. Ní Kútọnu, èmi nìkan rí iṣẹ́ 300 àpò ṣe ní alẹ́ ọjọ́ kan. Apá àmúdélé ni kò jẹ́ ká mọ̀ pé olóńgbò ń ṣọdẹ. Kí ni irọ́ dà? Bówó ti wá lówó lọ ni. Bí bẹ́ẹ̀ kọ́, irú àwa wọ̀nyí ìbá má tilẹ̀ ṣiṣẹ́ mọ́. Súnmọ́ bìláì, ẹ sì wá sọ àpò owó 11 dowó. Bí ènìyàn tilẹ̀ jẹ ọ̀pọ̀lọ́, ṣé bí olúwa rẹ̀ á wá èyí tó lẹ́yìn jẹ? Ẹni tó bá fẹ́ lu òṣùgbó ńlá ló yẹ kó lù, nítorí pé kékeré òṣùgbó ńlá rẹ̀ o, ẹgbàáfà kan náà ni. Owó yín ti ń jọ yín lójú. Àpò 11 péré náà nìyí. Mo lè má bá yín fọwọ́ kan kọ́bọ̀ níbẹ̀, yàásín, ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì lójú ajẹundun ní pọ́n o, kí n rán yín létí. Lapade gbọ́ wò ẹ̀ nílẹ̀. Ó sì fura pé olúwa rẹ̀ sọwọ́ náà mọ́lẹ̀ ni. Ó sì dájú pé wọ́n dì í sínú àpò ni. Ó súnmọ́ ẹnu ọ̀nà yàrá látẹ̀kan ni. Kò yọjú sínú yàrá. Bí ó ti dé ẹnu ọ̀nà, ó rí i pé ẹnìkan sáré gbé owó náà nílẹ̀ nítorí ìró ẹsẹ̀ tó ń gbọ́. Gbogbo àwọn yòókù náà sáré kọjú sí ẹnu ọ̀nà. Gbogbo wọn rẹ́rìn-ín, wọ́n sì túraká nígbà tí wọ́n rí i. Ọ̀kan nínú wọn sọ pé èkúté lásán lè lé ẹ̀yin wọ̀nyí, kẹ́ ẹ sá máìlì 8 kẹ́ ẹ tó wẹ̀yìn. Ẹ kò láyà, ẹ sì fẹ́ ṣe iṣẹ́ olè. Ẹ ṣe bí iṣẹ́ ojo ni. Èmi nìkan ni mo ronú àti gbé owó náà nílẹ̀. Ẹ̀rù ti bà ẹ̀yin yòókù kọjá làákàyè. Ẹ̀yin yìí náà lẹ̀sìn fẹ́ ká máa pín gbogbo nǹkan dọ́gbadọ́gba. Àfojúdi yín ò lẹ́gbẹ́. Ẹ̀yin ọ̀kánjúwà yìí, àfi kẹ́ ẹ máa fi ara yín wé olúwa rẹ̀. Ṣíọ̀, ẹ kò lè fògànná, ẹ kò lè pọ̀fọ̀, ẹ kò mọ àgádágodo já, ẹ kò sì láyà. Èmi á máa pọ̀fọ̀ tí gbogbo ilé ó sùn lọ fọnfọn, tí wọ́n máa lá àlá onírúurú, tí wọ́n máa fa fọntọ́, tí wọ́n máa ṣe ìrànràn. Èwo lẹ̀yin lè ṣe níbẹ̀ o? Ẹ lè pín owó ṣá, ìyẹn náà kò tó. Ẹ̀yin tó yẹ kí n máa yọ kìkìdá owó oúnjẹ fún, gbàràn mi kò sì wá di ẹlẹ́rù bí o. Bẹ́ẹ̀ sì ni, èmi nìkan ni mo gbójú nínú yín. Èmi nìkan ni mo lágbára. Kí lẹ̀yin wà fún gan? Bí mo ti ń sọ bọ̀, bí ó tilẹ̀ jẹ́, ẹnìkan dá a mọ́ ọ lẹ́nu. Ó ní, kí ni bàbá alágbe ń wá gan? Ẹlòmíràn rẹ́rìn-ín, ó ní, ó pè ènìyàn lálágbe, ó ní kí ló ń wá? Yàrá ni wọ́n tún ní kí wọ́n máa wọ̀ ṣagbe ni. Ń gbọ́, bàbá sàárà, kí ló ń wá? Oníbàárà ń bólè bọ̀ báyìí o. Lapade rẹ́rìn sínú kò fọhùn. Ó na igbá sàárà rẹ̀ síwájú. Ó gbé e sókè gbé e sódò bí ìgbà tí ó ń fi kí wọn. Ó rẹ́rìn músẹ́. Ọ̀kan nínú wọn ní bóyá òdì ni. Kò mọ̀ pé ìta ni wọ́n dúró ṣagbe ni. Ta ló ní sílè kan lọ́wọ́ níbẹ̀ yẹn? Ẹ fún bàbá òun, sàárà ni. Nítorí ìdàrúdàpọ̀ tó fẹ́ wọnú agbo wa yìí, ọ̀rọ̀ wa gba sàárà. Ẹnìkan dìde,
ó mú sílè kan ó nà án sí Lápàdé. Lápàdé rẹ́rìn-ín ó dúró tàǹdì, ó ṣe bíi afọ́jú. Onítọ̀hún sọ owó náà sínú igbá rẹ̀, ó dún pọ̀rọ̀pọ̀rọ̀. Lápàdé fọwọ́ tan inú igbá náà, ó mú sílè kan yìí ó fi kan orí rẹ̀. Ó ń sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ tí àwọn tọ̀hún kò lè gbọ́, ṣùgbọ́n tí wọ́n fi mọ̀ pé ó ń sọ̀rọ̀. Ohun tó sọ wúyẹ́wúyẹ́ náà nìyí: mo wá ka yín mọ́lé ni, mo wọ yàrá yín wá bá yín, ọwọ́ mi ti tẹ̀ yín ná, gbogbo owó tẹ́ gbé kalẹ̀ sì ti di tèmi. Àbò àbò yín, ìṣújú á mú yín, ẹ ò sì ní mọ ìgbà tí ẹ ó gbé e nílẹ̀ níwájú mi. Ẹ̀wọ̀n ni gbogbo yín ó sùn lálẹ́ yìí dandan, ọ̀kọ̀ọ̀kan yín ò ní mórí délé lógo Ọlọ́run. Pálapàla kì í mórí délé, ẹ ò ní bọ́ nínú eléyìí lágbára Olódùmarè. Bóyá wọ́n gbọ́ tó ń pe Ọlọ́run tó ń pe Elédùmarè ni, nítorí gbogbo wọn ló ń ṣe àmì pọ̀. Ọ̀kan nínú wọn jágbe, ó ní àmì, bàbá Sàárà àmì, máa lọ, àdúrà púpọ̀ kì í pẹ́ dépè. Lápàdé kò paradà, ó ṣe bí ẹni pé kò gbọ́, ó rẹ́rìn sí wọn, ó dúró lóòró. Nígbà tó ṣe, ẹnìkan ní, Adérelé, lọ fa bàbá yìí lọ sí títì, kí ìwọ náà sì wá lọ bá mánéjà tí mo rán ọ sílẹ̀ kan sọ pé kíákíá ni o. Ìdúró náà ni Lápàdé tún wà, tó ń sùn wọ́n, tó ń dàníyàn bí ó ti ṣe gbé owó tó wà nílẹ̀ yìí. Ọ̀tọ̀ ní ọ̀nà tó ti pète àti fi gbé owó yìí tẹ́lẹ̀, kò mọ̀ pé ó lè rọrùn tó báyìí. Àwọn 4 péré ló wà nínú yàrá yìí, ọ̀kan tó ń jẹ́ Adérelé nínú wọn yóò sì jáde láìpẹ́, wọn á kú 3. Ìyára ni ọ̀rọ̀ náà gbà, yóò ṣeé ṣe. Bí a ti ń kọ́ṣẹ́ náà là ń kọ́ ìyára. Bí òun nìkan ṣe lè dá géńdé 3 mú ló kù, kí òun ká wọn lápá. Kí Tafa wà nítòsí láé, ìbá má dùn o. Àwọn ìbá di 2, àwọn tọ̀hún á sì jẹ́ 3. Tafa nìkan káwọ́ àwọn 3. Ó mà ṣe o. Síbẹ̀síbẹ̀, ọgbọ́n ju agbára lọ lọ́jọ́kọ́jọ́. Ọlọ́gbọ́n kan lè dá ṣẹ́gun alágbára 12. Ó gbé igbá rẹ̀ sẹ́nu láti sọ fún wọn pé orúgbẹ́ ń gbẹ òun. Ẹnìkan ní kí Adérelé kan náà lọ bomi fún un. Ó jọ pé Adérelé yìí ní kékeré inú wọn. Adérelé dìde, ó wá sọ́dọ̀ Lápàdé, ó kọjá rẹ̀, ó sì kọrí sí ọ̀nà ẹ̀yìnkùlé lọ́hùn-ún. Ó dúró lára àmú ńlá kan báyìí, ó sì fi ìkéèmù orí rẹ̀ bomi sínú páànù kan báyìí tó ti ta, tó dàbí ìgbà tó bọ́ lulẹ̀ láti inú mọ́tò tó ń sáré. Ó gbé omi náà wá fún Lápàdé tí gbogbo wọn ṣe bíi alágbèéní. Lápàdé ń ṣọ́ gbogbo wọn tọwọ́ tẹsẹ̀. Ó gba páànù omi náà lọ́wọ́ Adérelé, ó sì bẹ̀rẹ̀ sí mumi agbára. Inú rẹ̀ fẹ́rẹ̀ gbin bó ti ń mu omi náà, nítorí òrùngbẹ kò kúkú gbẹ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó fi túláàsì mú, ó di ọ̀ranyàn. Ó rọra gbé páànù omi náà kalẹ̀. Bí ó ti ń bẹ̀rẹ̀ lọ sílẹ̀ ló ṣubú yakata. Adérelé súnmọ́, ó sì fà á sókè, ó gbá ọ̀pá rẹ̀ mú, ó sì fà á lọ sọ́nà òde. Gbọ́rọ̀ ni ilé náà gùn, ó tó yàrá 10 lọ́tùn lósì ọ̀dẹ̀dẹ̀ gbọ́rọ̀ náà. Láti ẹnu ọ̀nà àbáwọlé dé yàrá ẹ̀yìnkùlé tí àwọn olè ti ń ṣe ìpàdé wọn yìí. Bí wọ́n ti ń lọ, Lápàdé ń bi ara rẹ̀ bí ìbá ti rí ká pé aago 10 ni òun dé Ẹgbẹ́dá, bí òun ti kọ́kọ́ fẹ́ ṣe tẹ́lẹ̀. Bóyá ni òun ìbá bá ẹnikẹ́ni nínú ilé, òun ìbá kàn wá owó náà tí òun ìbá rí gbé láìsí wàhálà kankan ni. Ṣùgbọ́n èyí náà kò tí ì burú jù. Adérelé ń fà á lọ bíi ẹran, òun náà sì ń tẹ̀lé. Nígbà tó kù díẹ̀ kí wọ́n dé àgọ́rọ́dì ìta, Lápàdé tún ṣubú lulẹ̀ yakata. Adérelé pòṣé, ó ní, tiẹ̀ ti jẹ́ bàbá yìí. Bó o bá fẹ́ kó o kọrí sí àtàn lọ kú sí, kó má bàa dẹ́rù pa ẹnikẹ́ni. Sáà tí ẹ̀já títì bó o bá fẹ́ kú, ẹrù ìjọba ló dà ní títì. Bó o bá kú síyìn, èmi ló fẹ́ dá wàhálà rẹ̀ sí lọ́rùn. Adérelé tún bẹ̀rẹ̀ mọ́lẹ̀ láti fà á gòkè. Òjijì ní Lápàdé sọ ọ́ lẹ́sẹ̀ẹ́ lágbọ̀n, tó sì tún ta á nípa níkùn. Kó bí òkúta ni ẹsẹ̀ náà dún lágbọ̀n Adérelé, bí eyín rẹ̀ ti lu ara wọn. Ó kàn lọ sílẹ̀ bẹ́ẹ̀ ni, kò tilẹ̀ dùn rárá. Ojú rẹ̀ ti yí bókíá, ó dákú sílẹ̀ rangbọ̀dàn, ó rọ bí ẹ̀fọ́. Lápàdé sáré gbé e nílẹ̀, ó sọ ọ́ sínú yàrá kan tó wà nítòsí. Ó ya díẹ̀ nínú láwàní orí rẹ̀, ó sì fi dí Adérelé lẹ́nu
níkọ̀rọ̀ yàrá yìí. Ó nà án gbọrọ sára ògiri, ó tún gbé àtàrí rẹ̀ nílẹ̀, ó fi lulẹ̀ gidigidi kó lè pẹ́ dáadáa kó tó lè tají. Gbogbo rẹ̀ kò gbà á ní ìṣẹ́jú kan tó fi bùṣe. Ṣé ọlọ́pàá kò kọ olè? Ìjáfara ni ọlọ́pàá kọ̀. Lápàdé kò jáfara rárá. Lápàdé ti tún padà sọ́dẹ̀dẹ̀. Ó tún kàṣẹ̀ lọ jẹ́jẹ́. Ó ń lọ sọ́nà ìta. Ó gbẹ̀yìn nígbà tó dé ìta, kò rí ẹnikẹ́ni nínú ilé náà. Wọ́n ti fura nìyẹn. Ọlọ́run bá a ṣe. Ó kọrí sí ọ̀nà ojú títì. Díẹ̀ kọ́ ni àṣírí tí ìmọ̀ iwájú ilé náà bò ó, nítorí kò sí ẹni tó ń lọ ní títì tó lè rí i rárá. Bírí ló yí sẹ́gbẹ̀ẹ́ ilé tó ń tọ ògiri ilé lọ sọ́nà ẹ̀yìnkùlé. Láìpẹ́ ó dé ẹ̀yìn ògiri yàrá tí àwọn olè náà wà. Ó sì gbọ́ ohùn wọn láti inú ilé. Ó dúró lábẹ́ fèrèsé yàrá náà. Ó gbé àpò rẹ̀ kalẹ̀. Ó sì jókòó lórí pèpele tí ó yí ilé náà po. Ó ń fetí sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ nínú ilé. Èmi kò lè gbà ní tèmi ni mo wí. Èmi nìkan n ò lè sọ tẹlòmíràn. Èmi náà kò sì gba tirẹ̀. Ṣótán? Gbàwọ̀ sí? N ò gbàwọ̀ sí. Lọ́jà fi hó wọ̀yọ̀wọ̀yọ̀. Ohun tó wù mí kò wù ọ́ ni kò jẹ́ ká pa ọ́ pọ̀ fẹ́bìrin. Àrùn tí ń ṣe Lémibàjẹ́ kò ṣe ọmọ rẹ̀. Lémibàjẹ́ ń sunkún owó, ọmọ rẹ̀ ń sunkún ọkọ. Tèmi ni pé a ó ṣiṣẹ́ díẹ̀ sí kẹ́nikẹ́ni tó gba kọ́bọ̀ nínú owó tàpá. Ẹni tí kò bá tẹ́ lọ́rùn kó yọwọ́ kúrò nínú iṣẹ́ tiwa yìí, kó lọ dá tirẹ̀ sílẹ̀. Ẹ má ránjú kankan mọ́ owó iṣẹ́ tèmi. Lébìrà mi lẹ̀yin jẹ́. Ẹ bá mi ṣiṣẹ́ ni. Ẹ̀yin kọ́ loníṣẹ́, kò yé yín dáadáa. Iye tó bá wù mí ni mo lè fún yín gẹ́gẹ́ bí owó ọ̀yà. Bí n ò sì fún yín, kò lè hun mí. Ohun gbogbo ló ti yí padà. Báyìí ni wọ́n ṣe nǹkan mi. Kò tí ì yí padà. Olè ni ọ́, oníjìbìtì. O fẹ́ da owó gbogbo wa rá. O ṣẹ̀ṣẹ̀ ń pè mí lólè. Kí ni gbogbo wa? Olè gidigidi hánhán lèmi. Ìgárá ọlọ́ṣà, rúnlẹ̀rúnlẹ̀, kólékólé. Èébú ló ṣe bí ò ń bú mi. Bó o bá pè mí lólè, ìwọ ló lè tì lójú. Orúkọ tèmi ni. Ó lọ nílẹ̀ yìí kì í ṣe èpè àlejò. Bí mo bá dá gbogbo owó náà rà, ẹni tó ṣe ní jẹ. A kì í bá yinmiyinmi dùn mí. Nígbà tó jẹ́ pé ìwọ nìkan ló ṣiṣẹ́, o ò ṣe ní dára. Ìwọ ló fọ́ wíńdò. Ìwọ náà ló fọ́ àpótí owó. Ìwọ nìkan náà ló fi ìbọn dẹ́rù ba àwọn ará àdúgbò tí ẹnikẹ́ni kò fi yọjú tá a fi ṣiṣẹ́ tán. Ìwọ nìkan náà ló tún wá mọ́tò nígbà tí wọ́n fi ń yìnbọn sí wa lẹ́yìn. Bó o dára, tirẹ̀ tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ pàápàá. Bí orí ló ń dùn ọ́, ara rẹ kò yá kọ́bọ̀, o ò ní gbà. Ibi tó o bá rí kó lọ pè mí lẹ́jọ́. Orí rẹ kò pé rárá, ó pòṣé. Orí tèmi pé o, tirẹ̀ ni n ò lè sọ. Nítorí a kì í bú àgbàlagbà, ṣùgbọ́n kí àgbàlagbà ṣàṣejù mọ́ níwọ̀n o. Nítorí àgbà tó wẹ̀wù àṣejù, ẹ̀tẹ́ ní fi rí o. Orí mi kò bàjẹ́. Ọ̀rọ̀ náà wá di ìjà rẹpẹtẹ. Ọ̀rọ̀ ẹnu ló kọ́kọ́ ṣáájú, èébú sì tẹ̀lé. Nígbà tó ṣe, ó di ìlérí àti ìfọ́nu. Lẹ́yìn náà, ó di ìfọwọ́sọ̀yà kí ó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí fi ọwọ́ gún ara wọn nímú. Kò pẹ́ tí ọ̀rọ̀ fi di gidigidi. Ìjà sọ nínú ilé. Ariwo ń ta gèè. Wọ́n lu ara wọn bí ẹni lu bẹ̀m̀bẹ́. Wọ́n fún ara wọn ní igbè. Wọ́n já ata wọn nípa tiẹ̀. Pì, pọ̀, sọ̀gà, ṣàì, hù, pa. Lápàdé tó wà lábẹ́ fèrèsé lẹ́yìn ògiri tú láwàní orí rẹ̀. Ó sì yan agbádá rẹ̀ sílẹ̀. Ó já irunmú àti irùngbọ̀n rẹ̀ náà kúrò. Ó sì mú àwọ̀ kúrò lójú. Ó tọ́ kẹrẹ sójú fèrèsé. Ibi tí owó wà lójú rẹ̀ lọ kíákíá. Ó rí i nílẹ̀ tí wọ́n ta á nípa bí wọ́n ti ń jìjàkadì yìí. Ó bẹ̀rẹ̀ gbé e nílẹ̀. Ẹnikẹ́ni kò tilẹ̀ wo ọ̀dọ̀ rẹ̀. Ó tún fọ́ kẹrẹ jáde láti ojú fèrèsé kan náà. Bí ó ti balẹ̀ níta, ó yí gbogbo ẹ̀kú rẹ̀ pọ̀ mọ́ inú agbádá olóòórùn tó ti wọ̀ tẹ́lẹ̀. Ó di gbogbo rẹ̀ pọ̀ sínú àpò ọwọ́ rẹ̀. Ó kù dànsíkí lọ́rùn rẹ̀. Orí ibi tí wọ́n ti ń lu ara wọn náà ni àwọn olè tó wà nínú ilé wà. Tí Lápàdé fi tún dé iwájú ilé, ó ń lọ sọ́nà títì ní tirẹ̀. Kinní náà kò jẹ́ kí ẹnikẹ́ni ṣẹ̀ ẹ́. Ó kù ẹsẹ̀ díẹ̀ kó gbé dé títì nígbà tí mọ́tò ọlọ́pàá dé sí iwájú ilé tó ti ń jáde bọ̀. Mọ́tò náà dúró níwájú ọgbà ìmọ̀ níwájú ilé. Lápàdé fẹ́rẹ̀ lè wọlẹ̀.
àwọn ọlọ́pàá ń bẹ́ sílẹ̀ nínú mọ́tò náà kì ojú kì í bá ataṣọ̀rẹ́. Lápàdé padà bìrí ṣùgbọ́n ó mọ̀ pé yóò ṣòro fún òun láti sá lọ kí wọ́n má bàa bẹ̀rẹ̀ sí lé òun àti gbọ́. Nítorí náà ó tún ṣe ọkàn ọkùnrin, ó tún padà sọ́nà ojú títì. Ọkùnrin kò gbọdọ̀ sojo, ẹni tó bá sá làálé. Ó pàdé ọlọ́pàá kan tó ń bọ̀ wá sí inú ilé àwọn olè yìí. Ọlọ́pàá náà ké mọ́ pàrá. Ó ní, ìwọ dúró níbẹ̀ yẹn, níbo ló ń lọ? Lápàdé kóra ró lóòótọ́. Ó dúró kí ó tó kó lọ́nà. Ó dákẹ́ kò fọhùn kó má bàa ṣìwí. Ọkàn rẹ̀ lù kì. Owó tùlùtùlù tó wà lọ́wọ́ rẹ̀ yìí nìkan tó ọ̀ràn lọ́tọ̀. Bí wọ́n bá ní kó wá ṣàlàyé ibi tó gbé rí i, kò sì ṣe gbé sílẹ̀ báyìí. Kò tilẹ̀ fẹ́ sọ sílẹ̀ náà. Èrò náà kàn wá sọ́kàn rẹ̀ wéré ni, ó sì tú dànù. Ọlọ́pàá náà ní, bàbá alágbe kan wọ inú ilé yìí wá láìpẹ́ yìí. Ibo ló wà báyìí? Lápàdé ní, ṣé bàbá Ìlọrin tó dé sọ́dọ̀ Sẹ́ríkí? Ọlọ́pàá ní, èmi ò mọ bàbá ibi tí í ṣe. Ibo ló wà? Lápàdé dáhùn pé òun lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn níbi tó ń gbé ń jẹ̀ka. Láwà ní àtàrí rẹ̀ rí ènìyàn lára. Ó rùn bíi ìtẹ́ ọmọdé, ó tutọ́. Ọlọ́pàá náà kò dúró gbọ́ mọ́. Ó sáré gìràgìrà lọ sínú ilé. Àwọn yòókù rẹ̀ náà tẹ̀lé. Lápàdé rọra ń fi ẹ̀yìn rìn lọ títí ó fi dé ara àgbàlá ilé. Ó sì yí kọ̀rọ̀ sí ẹ̀gbẹ́ ilé. Ó tẹsẹ̀ mọ́rìn kíá. Ó tọ àgbàlá ilé náà já. Ó bọ́ sí ẹ̀yìn ilé. Ó rí ọ̀nà kan tí ó lọ sí inú ìlú. Ó ń tọ̀ ọ́ lọ. Kò pẹ́ tó fi rin ìlú já tó sì kan igbó. Ó tọ́ kúsọ́ sínú igbó lẹ́bàá ààtàn kan báyìí. Ó kàn lu ìgbẹ́. Ó ń lọ kékéké nínú ìgbẹ́ bí ẹni tí ń rìn lójú títì. Bí aré bí ìrìn ó ń lọ. Ó tún rántí bí òun ti ṣe láàárọ̀ nítòsí báwo Ládèjì. Àwọn ọlọ́pàá náà ló ń lé òun àti Tàfá nígbà náà. Àwọn náà sì ni òun sá fún. Inú igbó báyìí náà ni. Ó rántí eré àwọn ọmọdé tí wọ́n pè ní wòrú. Ó sì bẹ̀rẹ̀ sí kọrin sínú pé wòrú o, wòrú oko, wòrú o, wòrú odò, wòrú pàkà fẹ́yẹ jẹ, mo délé mo rò fún bàbá, bàbá na wòrú jọjọ, lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òroǹbó ó ti ṣe dábẹ́ ata. Báyìí ni Lápàdé ṣe ń lọ tó ń tọ ààlà oko olóko lọ láì mọ ibi tí òun ó fi já. Ó ń lọ nínú ọ̀gẹ̀dẹ̀, nínú ata, nínú oko òroǹbó, nínú oko obì, nínú kòkó. Ó ń gbé igi tó bá wó dínà. Ó ń gba àárín oko iṣu. Ó ń rin inú àgbàdo. Lápàdé, àwọn ìgárá ọlọ́ṣà, apá kìíní. Mo lérò pé àwa náà rí bí gbogbo ẹ̀ tó ṣe ń wọnú ara wọn, bí àwọn àṣírí kọ̀ọ̀kan bó ṣe ń ṣe bẹ́ẹ̀ tú sí Lápàdé lọ́wọ́. Kí lorúkọ tá a bá máa pe Lápàdé? Mo pè é ní ọ̀gbọ́n Sọ̀díìkì nígbà tí a pàdé gbẹ̀yìn. Orúkọ wo òun ló tún tọ́ sí Lápàdé lónìí? Ẹ jẹ́ ká mọ orúkọ tó tọ́ sí i. Ṣùgbọ́n irú àwọn ọlọ́pàá wo òun la wá ní? Ṣé nǹkan tó ń gbìyànjú láti sọ ni wípé bàbá Sàárà òun ni wọ́n wá, kì í ṣe pé wọ́n wulẹ̀ gbéra pa àwọn fẹ́ lọ mú àwọn ìgárá ọlọ́ṣà? Àbí ohun tó tẹ̀tún wá rú mi lójú ń bẹ̀ ni wípé wọ́n ń wá Lápàdé, ṣùgbọ́n ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá yìí wọn ò dá Lápàdé mọ̀. Torí tó bá jẹ́ pé lóòótọ́ òun ni wọ́n dá Lápàdé mọ̀, wọn ò ní dúró síwájú rẹ̀ tún máa bí léèrè ìbéèrè pé bo ni bàbá Sàárà tó wá síbí láàárọ̀ wà. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ni bàbá Oladejo Okediji fẹ́ ká mọ̀? Ọgbọ́n ìsọ̀tàn wo gan ni bàbá yìí ń lò? Kódà nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ má míì sí ẹ̀ rárá. Ìpàdé tó di ìgbà míì nígbà tí a tún máa mọ ìgbésẹ̀ tó tún kàn tí Lápàdé gbé. Ire o!